ẹ̀yin tèmi ẹ wò wàhálà wà o wàhálà ti ṣẹlẹ̀ báyìí lórí ipò ọba Awujale nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn ti ń wò pé bóyá Prince Abimbola ní àwọn ìdílé Fìṣẹ̀ǹgbòwà ni wọ́n fi sílẹ̀ ṣùgbọ́n báyìí ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ mọ́ o Kúyẹ̀ náà tún ti jáde láti jẹ ipò ọba Awujale bẹ́ẹ̀ mo tún ṣe ń wí lọ́wọ́lọ́wọ́ yìí ẹ rí i pé ọ̀rọ̀ Wasiu Ayinde ìyẹn ò tí ì lọlẹ̀ pátápátá táwọn èèyàn rò bí bóyá ó ṣeé ṣe kí Wasiu Ayinde kó má jọba o ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ mọ́ o nítorí pé ohun tó bá ti níbi ọwọ́ ìjọba nínú ẹ mọ̀ pé gómìnà Dapo Abiodun òun náà lẹ́ni tiẹ̀ bákan náà gómìnà Sanwó-Olú òun náà tún lẹ́ni tiẹ̀ o ta ni kándídéètì gómìnà Dapo Abiodun ta ni gómìnà ìpínlẹ̀ Èkó ìyẹn Sanwó-Olú ta lòun fọwọ́ sí láti jẹ ipò ọba Awujale ẹ wò inú fídíò yìí náà lẹ ti máa gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ má wàá gbàgbé ẹ bá mi wo ibi tí wọ́n tẹ subscribe sí nísàlẹ̀ ẹ kílìkì lórí subscribe yẹn ọwọ́ yín tẹ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. tí mo ti mọ̀ pé wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn as a matter of arising sọ pé kọ́ gbé Dapo kọ́ lé everybody kí FCC lọ ti àfihàn pa kọ́ fi Ifá àdó òní à ń sọ pé àní ibi tá a ti ṣe investigation láti mọ̀ pé àwọn méjì yìí gọ́fúnà méjì lọ́jọ́ forí gbára fẹ́ àwọn ọmọ Ìjẹ̀bú méjì tó jẹ́ gọ́fúnà yìí lọ́jọ́ forí àwọn ló dá wàhálà lẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìn now Dapo fẹ́ kú lórí senatorial seat pé kó má bàa prosecute òun ní Kúyẹ̀ ṣe jẹ́ candidate tiẹ̀ because Kúyẹ̀ á lè bá Tinubu sọ̀rọ̀ then ajẹ fẹ́ Sanwó-Olú èmi náà ọmọ Ìjẹ̀bú ni mí o mo fẹ́ níṣẹ́ o ìyẹn ló front Abimbola òun ni mo ṣe sọ pé òkè o àti Kúyẹ̀ o àti Abimbola it is time let them go. ṣé ẹ rí sísè Ayétúndé èmi mímọ tí ẹmẹ ìkọ̀kan náà méjì bó ṣe rí Kúyẹ̀ yẹn ó dàbí babaláwo kò yé Awujale rárá mi ní pọ̀ fún wọn. pásọ wo lúkẹ ò jọ lúkù ẹni tó lè jẹ Awujale the look is too rough. ṣé màá níbà ọjọ́ táwọn yẹn wá ń tú àṣírí ẹ̀ àwọn tó mọ̀ ó jọ lúkù hooligans ó jọ tó máa já kó àlálẹ̀. ó dẹ̀ pé ẹ̀ sí níbà ọjọ́ táwọn àwọn tó mọ̀ ní Èkó tó ń sọ nípa ẹ̀ wọ́n sọ wọ́n ní pé wọ́n ní ẹrú ikú Tinubu ni wọ́n ní ẹrú ikú wọ́n ní irú àwọn tí Tinubu láìkì nìyẹn wọ́n fẹ́ dàgbòrú o wọ́n fẹ́ ṣe kinní kan wọ́n náà lọ́ máa ń kó ẹrú ikú jáde ní Èkó. bọ̀ sísá Ayétúndé ẹ má bínú bọ̀ tẹ́ bá rántí lára àwọn obìnrin méjì tó kọ́kọ́ jà Awujale èkejì ó jẹ́ rúwà Kúyẹ̀ ó lè jẹ́ fámílì òun náà ni. ṣẹ́rí Kúyẹ̀ ẹ ní sùúrù my brother ní sùúrù ṣe é dẹ̀ máa sọ pé Adésànyà Adébánjọ ṣé ẹ mọ̀ pé common Ìjẹ̀bú name ni everywhere ní Ìjẹ̀bú land lẹ́ẹ̀ máa ti bá àwọn orúkọ yìí kẹ́ wọ́n máa sọ pé torí ẹ relate mọ́ gbogbo Adébánjọ o torí ẹ relate mọ́ gbogbo Adésànyà o Kúyẹ̀ is Ìjẹ̀bú name ẹ máa bá ní Ṣàgámù ẹ máa bá ní. ṣé ẹ mọ̀ pé ọba Ṣàpènúwà rúwà ó ní obìnrin tó jẹ ọba Awujale ní 1750 which is Kúyẹ̀. tó ṣe ẹ máa sọ fún mi báyìí ṣe pé Kúyẹ̀ yẹn òun náà ṣe ni láftà tí ọba orí jẹ́jẹ́ which is obìnrin náà tó jẹ ní 1750. ẹ mọ̀ pé tó ṣẹlẹ̀ nǹkan tẹ̀mí sọ fún yín bí n sìn pé Kúyẹ̀ is Ìjẹ̀bú name tó family pọ̀ níjẹ̀bú tó ń jẹ́ Kúyẹ̀. ṣé Kúyẹ̀ tiwọn is Koye not Kuye ṣe kó ti yàtọ̀ Kúyẹ̀ tàgọ́wò yìí yàtọ̀ sí Kúyẹ̀ lè Kúyẹ̀ lè ní obìnrin àkọ́kọ́ obìnrin ẹ̀kejì tó kọ́ jà Awujale jẹ́bodè after tí ọba orí jẹ́jẹ́ ní 1749 tó jà Awujale ní obìnrin àkọ́kọ́. ṣé mọ̀ pé nínú Ìjẹ̀bú Òde ṣé mọ̀ pé ẹni sùúrù ṣé mọ̀ pé nínú Ìjẹ̀bú Òde fúnra ẹ máa bá fámìlì Adébánjọ ló tọ́ ọ̀jẹ̀ tán mọ́ra wọn tó jẹ́ ìpa Adébánjọ ni wọ́n lóríṣiríṣi. Demos Ìjẹ̀bú wọ́n máa gbé láti Ìjẹ̀bú gbó tó fi tẹ̀ Ìjẹ̀bú Òde tó fi tẹ̀ dúró irú àwọn òkú náà yẹn wọ́n pọ̀ ní Ìjẹ̀bú gbó wọ́n pọ̀ ní Ìjẹ̀bú Òde àwọn Adésànyà wà ní Ìjẹ̀bú Òde wọ́n wà ní Ìjẹ̀bú gbó ṣé ń gbọ́ mi wọ́n migrate ni. èmi sọ fún yín báyìí sí pé Adésànyà yẹn ẹ máa bá ní Ṣàgámù ẹ máa bá ní Rẹ́mọ pé Ìjẹ̀bú name ni generally mo sọ wípé kẹ má limit ẹ mọ́ Ìjẹ̀bú Òde nìkan ọ̀ Ìjẹ̀bú Igbó ẹ má limit ẹ mọ́ bẹ́ẹ̀ nǹkan tí mo ń tọ́ láti sọ fún yín pé orúkọ Ìjẹ̀bú ni tẹ bá sọ nípa Koiki sí it's a very popular name compound name ní Ìjẹ̀bú Òde but tẹ bá dé gbogbo Rẹ́mọ yẹn àwọn Koiki wà tó jẹ́ pé Rẹ́mọ ni wọ́n ò dẹ̀ tán mọ́ àwọn ti Ìjẹ̀bú Òde so that is what I'm trying to say here pé they are Ìjẹ̀bú name so àgbọ̀dọ̀ títí pé ó jẹ́ pé Ìjẹ̀bú ká sọ pé Ìjẹ̀bú Òde nìkan ló ń jẹ́ bẹ́ẹ̀ no tẹ bá ń sọ Balógun is Ìjẹ̀bú name generally gbogbo ibi tẹ bá ti bá ẹ bá ń Rẹ́mọ ẹ bá ní Ṣàgámù so àwọn orúkọ kan wà bẹ́ẹ̀ yẹn tó ṣe pé pọ̀ bẹ́ẹ̀ tó ṣe pé ẹ ti mọ̀ pé tẹ bá ti dárúkọ ẹ bá orúkọ Ìjẹ̀bú lélẹ̀ anywhere ẹ máa ti bá ṣe understand so
ìwọ̀nba tẹ̀mí gbọ́ nípa máa yẹn nìyẹn nísìn wọ́n ní máa yẹn náà tún wá ń ṣe bíi Wasiu òun sọ pé o tọmọ fún Ṣègbúwà o tún wá ń sọ pé o tọmọ Gbénégúwà màmá ẹ̀kẹ́ wọ́n ti find out ìgbà tán ní òkè fún Ṣègbúwà tó lóòótọ́ mọ́ yẹn dárúkọ ẹni yẹn wọ́n ní ìgbà tó máa ṣe investigation wọ́n ní kò tiẹ̀ tọmọ obìnrin yẹn ṣé ẹ gbọ́ ìgbà tó máa lọ wádìí wọ́n rí pé màmá ẹ̀ ọmọ ọba ní Òdògbolú ni so he is a prince ní Òdògbolú. Báwo ló ṣe tọmọ kínní báwo ló ṣe tọmọ bẹ́ẹ̀ yẹn báwo ló ṣe tọmọ bẹ́ẹ̀ so tá a bá sọ pé àgọ́wòye bẹ́ẹ̀ ni kó wà lẹ́gbẹ̀ẹ́ inú Ìjẹ̀bú-Òde náà bẹ́ẹ̀ náà láti kíláàsì gbogbo bẹ́ẹ̀ mọ́ gbogbo sáìdì bíi ọ̀dọ́ wa náà ṣe ni òjì sí Ìjẹ̀bú-Òde so kí àwọn méjèèjì gbọ́dọ̀ lọ ṣé ẹni ẹ wojú má nìyẹn ṣojú ẹni tẹ́fẹ́ fi jọba nìyẹn ẹ wọ́n bó ṣe rí ó dàbí mi mọ̀kàn tí máa pè má yẹn kú yẹn tẹ́ bá wojú ẹ̀ inú ẹ̀kọ́ tiẹ̀ ń bí mi ni òun ni mo ṣe sọ pé the best thing ni pé ẹ̀yin mi gọ́fúnà méjì tẹ̀jọ́ forí gbárí ẹjọ́ ajẹ́ candidate ẹ̀yin méjèèjì ẹjẹ́ kọ́ máa lọ jẹ́ àfẹ́ wà láàmú because nǹkan tó ń dá wa lálẹ́ nìyẹn àwọn gọ́fúnà méjèèjì àti wárí pé àwọn méjèèjì lọ bára wọn jà eléyìí mo fẹ́ di senator dandan nísìn Dàpọ̀ play very dirty game pé tóun ò bá rí senatorial seat yẹn gbà òun máa lọ impose ara wọn as ọba ní Ìpẹ̀rù ó ṣàlè escape prosecution. Another thing tí mo jẹ́ tó bá bọ̀ ni pé apart from pé àwọn afọbajẹ́ ti wọ́n dúró dáadáa lóòótọ́ pé àwọn ò nígbà kí gọ́fúnà kó impose láwọn lórí so nítorí pé gọ́fúnà wọn mú candidate gọ́fúnà lọ ṣe suspend ẹ̀ so it is deliberate and a rí pé wọ́n tan Olisa eléyìí this is from right source látinú palace níbẹ̀ náà ni kẹ lọ gbé Olisa kẹ wá gbé dọ́kúmẹ́ǹtì síwájú ẹ̀ kẹ wá sọ kó má ka dọ́kúmẹ́ǹtì yẹn kó sáré sáìn ní dọ́kúmẹ́ǹtì nínú dọ́kúmẹ́ǹtì kẹtọ́ tó wà bẹ́ẹ̀ kó sọ pé òun kọ́ lọ́ba ọba Ìjẹ̀bú-Òde nítorí pé ẹ̀yin fẹ́ impose ara yín and this go to Baba Kuku ẹ̀yin méjì lọ́lé allegation yìí against Awujale ló wà point yín tó fi ń ṣe afọbajẹ but you are still under Olisa ní ìlàmù rẹ̀ òun ni olórí àwọn ìlàmù rẹ̀ so you have to go to Olisa kẹ́ ṣe gbogbo kẹ́ lọ perform right tó yẹ kẹ́ perform báwo lẹ ṣe máa fẹ́ mú Olisa tẹ́fẹ́ sọ sábẹ́ yín ẹ sọ pé kò ń ṣọba ẹ wá lọ lóríṣiríṣi àwọn èèyàn kọ́ lọ kọ́ bàbá oníbàbà ẹ wá gbé bàbá ní palace kan lọ ẹni kó má dágbére fáwọn èèyàn pọ̀ ẹ̀ lẹ́sìnbì kan oríṣiríṣi ẹ gbé jáde kúrò nulẹ̀ ẹ gbé lọ sí yàrá kan ẹ wá gbé ìwé síwájú ẹ 14 pages ẹni kó sign ìgbà táwọn náà ní pé káwọn ọ̀túnba kan tó máa ń wà nítòsí bàbá yẹn sí àrà ìgbà tó wá gbé ọkọ̀ sáré àwọn lọ sá lọ síbi bẹ̀ pé níbo ni Olisa wà lọ sáré lọ síbi bẹ̀ lọ débẹ̀ káwọn sáré gba kíní yẹn tó kà gbà tó máa kà àṣé wọ́n kọ síbẹ̀ pé kí bàbá renounce pé òun ò kì í ṣe Olisa òun ò ṣe ọba Ìjẹ̀bú-Òde tó bá jẹ́ ti renounce pé òun ṣe olórí ìlàmù rẹ̀ nìyẹn. Why would you do such a thing? Then àwọn DSS tẹ́ ẹ̀ lọ sọ́dọ̀ Olisa ẹ má intimidate bàbá yẹn mọ́ ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé lọ́n béèrè question but actually ẹ̀ intimidate bàbá yẹn pé kí ló dé tí ò ṣe gbogbo ṣe báwọn ìtòkù ti gbogbo kí ló dé tí ò ṣe gba mọ́tò yẹn ṣì wà bíbẹ̀ náà wọ́n gbé Olisa lé lórí wọ́n sọ́dọ̀ àtọ́ bá ń question èèyàn ó yàtọ̀ sí pé kẹfẹ́ intimidate èèyàn ń pé kó lè support Olisa nìkan ló kù tó ń dúró tó ń hold process wọn tó ò tí jẹ́ kó impose olórí burúkú kú yẹ. Oríṣiríṣi àwọn èèyàn lọ́ṣà tí mo rí ìyẹn wà nǹkan ṣe sórí yìí. Oríṣiríṣi àwọn èèyàn ló wá síbi. Why would they do such a thing? Ẹ ti rán agent ẹ tún ti rán yàn wá láti ìlú òyìnbó ń bíbá ẹ ó fly lọ nítorí ẹ fẹ́ tọ́ Olisa ó ṣáà renounce ọ̀rọ̀ ìlàmù rẹ̀ yẹn. Why will you do such a thing baba Kuku? Appoint yín náà tó bá ṣe pé ká wọ́n on a level on a real level tọ́ síbẹ̀ yẹn náà Olisa ló máa appoint àwọn tó yẹ kó appoint kò ń ṣe Awujale gan pàpà. Ayétúndé so nǹkan tẹ́ ń try láti sọ pé baba Kuku tó ti fẹ́ kú tán yẹn tó dẹ̀ fẹ́ fún ní respect kó máa fi kú yẹn náà tó fẹ́ gbà bọ̀dẹ̀. Ó fẹ́ gbà so ibi táwọn fẹ́ gbà bọ̀dẹ̀ sí ni pé wọ́n fẹ́ gba kíní oyè Olisa lọ́wọ́ ẹ̀. Wọ́n bá gbà lọ́wọ́ kí ló máa wá ṣẹlẹ̀? Ṣé wọ́n ní láti bàbá yẹn ti bẹ̀rẹ̀ sí lọ kí ó ti ń introduce ara wọn àwọn ní olórí àwọn afọbajẹ
and which is not true. Okay. Tẹ́ bá wọlé bàbá ẹ̀ ṣe ń ṣe kiri bẹ́ẹ̀ pé àwọn ni olórí fún yín afọbajẹ. Ẹ má bínú ó wá appoint secretary fún ara ẹ̀. Why would you do such a thing? Sister Yetunde, mo tún fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín o. Eléyìí direct source lélẹ́yìí o. Ẹ má direct source lélẹ́yìí o. Mo tún fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ẹ jọ̀ọ́. Àwọn olórí fìṣẹ́gun wa yẹn gan kí làwọn yẹn fẹ́ ṣe torí right wọn lọ fẹ́ gbà lọ́wọ́ wọn. No, àwọn náà gbà bàbá Owóyẹmí ti bọ́ síta ń ṣe ó ti lọ ṣe interview ní Arise News ó jẹ́ ti wọ́n nu government ó ní kán fi àwọn afọbajẹ́lẹ̀ kán ṣe nǹkan tó yẹ kán ṣe. Ẹ mọ nǹkan tèmi ṣe béèrè ni. Àti ìrì traces fún àwọn afọbajẹ́ fẹ́ gba ó fẹ́ gbẹ́ bọ̀dì tí ó ní kí tí mo kọ̀ rí táwọn afọbajẹ́ ṣe nísìn tí ò tẹ́ wa lọ́rùn ní pé kẹ́ wá fẹ́ ẹ fẹ́ fi systematically yọ Olisa ìyẹn làwa ò ní gbà. Ṣé mọ̀ kan tí mo ṣe béèrè ni tí kìíní tó bá ń lọ báyìí tó bá ṣe ojúde ọba tó sẹ́ anybody tó hàn dẹ̀ gbà ẹ rí i pé tó bá ti fẹ́ máa di early 2027 ìtìjú máa jẹ́ kí Dàpọ̀ yọwọ́ ìtìjú máa jẹ́ kí Sanwó-Olú yọwọ́ ẹ gbà bí ṣe sọ fún yín. wọ́n á yọ wọn náà gbọ́dọ̀ yọ because ṣẹ́ni àwọn méjèèjì yẹn nísìn. wọn ò ní fẹ́ kó prolong ju yíyá yẹn. ṣẹ́ni tẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ hàn lọ́mà nǹkan ta kọ̀ rí nìyẹn àwọn méjèèjì yẹn lọ́n dàrú lọ́wọ́lọ́wọ́ báyìí Dàpọ̀ Sanwó-Olú. Ẹ má bínú nítorí candidate wọn. Ṣé tún máa pariwo wọn síta tẹ bá pariwo síta so they can be able to go back. Ẹ wo ní last week yẹn sì tí mi ò bọ́ síta rárá jẹ́ gbogbo information tí mo rí lélẹ́yìn sí ok kí wá dé bíbá ìsìnkú wá ní information yẹn káàtì mo mọ̀ ní ìwá sọ pé èdè yóò dá bẹ́ẹ̀ kẹ́ information ti torí sáà tí mo jẹ́ sọ fún yín from direct source ni kẹ́ wá sọ pé irọ́ o ṣé mo ní proof. Okay. Gbọ́dọ̀ bá Olisa pariwo síta náà lórí social media náà. Kúyẹ̀ yẹn ó dàbí babaláwo kò tiẹ̀ fìtì bẹ̀ yẹn. Olófò màá ní bọ̀bọ̀ yẹn kọ́ máa gbọ́dọ̀ mú bọ̀bọ̀ yẹn olófò ẹ wo àwọn tó ti kúrọ́ mọ́ o kúrọ́ mọ́ gbélégún wa o ti kúrọ́ mọ́ fùṣègùn wa èèyàn mélòó ló tọmọ́ o tún tọmọ́ wọn ọba òdo ògbólú èèyàn mélòó ló tọmọ́ bíi Wasiu exactly like Wasiu ó ní mo ṣe sọ fún yín pé ṣẹ́rí títí Wasiu yẹn ẹ gbàgbé ẹ̀ kò sínú picture nítorí àwọn ti mú àwọn tó ń dá wàhálà lẹ̀ àwọn tó ń jà. Mo tún wá fẹ́ jẹ́ kí ẹ ṣe investigation yẹn dáadáa mo rí níbì kan ṣe rí ibi tó ti purọ́ pé ọmọ Èkó lòun ti wá yẹn nígbà tó fẹ́ jẹ kínní yẹn ẹ publish ẹ̀ sínú newspaper fún answer why tó ṣe parọ́ ìyẹn ò tí ì débi ó ń parọ́ tó bá débi oyè yẹn ó máa make gbogbo life àwọn common season níjẹ̀bọ́dé ó máa make it miserable ó dẹ̀ máa gbà bọ̀dé àwọn ó dẹ̀ máa divide bó ṣe ń ṣe ọba níjẹ̀bú because àwọn bá kan á kó wọn mọ́ra àwọn kan kò ní kó wọn mọ́ra ìdáwé ó máa jẹ́ káwọn ọba Ìjẹ̀bú máa sá láti dé Ìjẹ̀bú Òde lẹ́mi ṣe rí bọ̀bọ̀ yìí nìyẹn ẹ ṣe. a máa continue láti máa pariwo lórí social media ni a lè rí ẹ fi Olisa lẹ̀ o Dàpọ̀ Abiodun fi Olisa lẹ̀ o ó mọ̀ pé Olisa kò gbowó ó mọ̀ pé Olisa mọ́tò tó rà fún kò lọ́gbé ó wà ń bẹ̀ dè ní kò gbà án lọ́wọ́ wọn ẹ̀jẹ̀ ti rán àwọn DSS wá wọ́n á béèrè lọ́wọ́ bàbá Olisa kí ló dé tí ò fi gbowó ó dẹ̀ ti fún yín ní reason ṣùgbọ́n kò sí pé kẹ́tù máa padà wá lẹ́ẹ̀mẹ́wàá excuse me kí DSS ti wá láti Àbújá kí DSS tún wá láti Abẹ́òkúta I mean I don't understand what's going on lè béèrè question yìí one intimidation ń ṣe bẹ́ẹ̀ ni pé ń béèrè question ẹ̀ tí wọ́n ń ṣe bí intimidation kàn déédéé ń wá sí palace ṣàìkàn ń wá pàpàpàpà ìtọ́jú àyè gbà yín ni wọ́n bá ti da àwọn Àgbẹ̀kọ̀yà síwájú títì tó ń ṣe kínní ṣé ẹ̀ lè ṣe gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí ni. ṣó nǹkan tá a rí nìyẹn o ẹ̀yin afọbajẹ náà ẹ ṣó ara yín o gbogbo ẹ̀yin afọbajẹ tó wà bẹ́ẹ̀ Awujale ló select yín Olisa ló yẹ kó select afọbajẹ o ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀. So now kí bàbá kúkú mò ń sọ ilé bàbá kúkú ẹ wo ẹbí ò fẹ́ rúdù sí yín o ẹ lọ sọ́dọ̀ Olisa kẹ́ lọ ṣe gbogbo rituals tó yẹ kẹ́ ṣe. And you stop parading yourself as olórí afọbajẹ. You have no right to appoint any secretary. Ní right. Ó ní Olisa gangan, ó ní ọ̀gá gbogbo yín bẹ̀yẹ, ó ní olórí ìlàmú rẹ̀, àwọn ìlàmú rẹ̀ jẹ́ ní afọbajẹ. Báwo lẹ ṣe máa tún èèyàn? Ẹ tún gbéyàn wá láti ìlú òyìnbó. Kẹ́ni yẹn wá ẹni yẹn jẹ́ fly wá ẹran tíkẹ́ẹ̀tì fún kẹ́ni yẹn lọ bá bàbá yẹn ní palace kẹ́ni yẹn lè tọ́ bàbá yẹn yẹn tún gbé bàbá lọ síbi tó yẹ kẹ́ gbé bàbá lọ ẹ tún gbé àwọn ẹbí ẹ̀ dìde kọ́ wá tán ẹ ṣáà lọ ní ọ̀nà oríṣiríṣi kí ló ń ṣe yín náà lórí ọ̀rọ̀ pé afọbajẹ pé iná máa di olórí afọbajẹ bàbá Kúyẹ̀ ẹ stop ẹ now it's nonsense. Kí ló dé tẹ́ ẹ fẹ́ gbà fún ọ̀gá yín? Kí ló dé tẹ́ ẹ fẹ́ gbà fún ọ̀gá yín?
on a good level ní traditional wise kò ẹ̀ ń ṣe afọbajẹ wọ́n appoint you are appointed onísàgbé titi ẹ̀ wà látọ̀run ni wọ́n ṣe wà nínú kan onísàgbé titi ẹ̀ onísà lórí àwọn ìlámù rẹ̀ ẹ̀yin wá fẹ́ jagbà lọ́wọ́ ẹ̀ ẹ wo ẹ má dán wo ẹ má jẹ́ káwọn ọmọ Ìjẹ̀bú Òde bínú sí yín o ilé yín tó wà lẹ́gbẹ̀ẹ́ jíjí ẹ̀sìn yẹn mọ́ o kẹ́yà sún ara yín o bàbá Kúyẹ̀ o ẹ má jà wo jẹ́ nǹkan ara ń respect yín àjẹfẹ́ máa respect yín lọ ẹ jọ̀ọ́ ẹ má ṣe kọjá ẹ̀yin àti secretary yín tẹ̀lé ọmúra yín yẹn kẹ́yà tètè hands down à ń ṣọ́ yín kẹ́ni mọ̀ pé à ń ṣọ́ yín o ẹ máa wò pé báwo ni information ṣe dọ́wọ́ wa ó dọ́wọ́ wa ní o contact palace straight ni gbogbo ẹ̀ lámọ̀ o ẹ ṣọ́ra yín o màá tún jẹ́ tẹ́lómi sọ̀rọ̀. Brother Ọlá kí ló ń ṣẹlẹ̀ etí ìdásílẹ̀ sọ yìí kí lè rí sọ. problem jẹ ọ̀tẹ̀ náà ni ọ̀tẹ̀ fífẹ́ tiwa náà ni jẹ ọ̀tẹ̀ náà ni so ẹ lè fẹ́ yẹ kù ọ̀tẹ̀ nìkan rí bẹ́ẹ̀ ni pé àwọn wèrè àárín wọn tọ́ọ̀bà tí ìyọ wọn ẹ gbàgbé ìjọba yẹn jẹ bọ̀ tẹ́lẹ̀ láyé àtijọ́ àwọn èèyàn máa ń sá fọ́ba nínú ẹjẹ́ àsùtọ̀rọ̀ kí ló fà sí yẹ́pọ̀ èèyàn ya gbogbo nǹkan fẹ́ jọba tẹ́ bá ṣàkíyèsí ní 80s in the 90s ọ̀yàn ń fẹ́ wọ́n máa ń yẹrí ní pé ọba tẹ̀mí ò fẹ́ kí ló fà á tí gbogbo èèyàn tí gẹ́gẹ́ nǹkan tí mo sọ in the late 90s late 80s ọ̀yàn máa ń sápọ̀ wọn fẹ́ jọba but these days àti wèrè àtàsímí ló fẹ́ jọba kí ló fà á. ibi olódàbí àwọn tó fẹ́ di pastors ṣe pé tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń sá fún profession ìbọn ń sìn gbogbo èèyàn kórìísí owó wà ń bẹ̀ ọba náà wọ́n ń kórìísí owó wà ń bẹ̀. wọ́n ti rí ọba yẹn àti political tó ọ̀nà míì náà fún wọn láti máa rí gbogbo kọ́ máa jáde wọn yẹn lọ náà ṣe ni because wọ́n máa ṣiṣẹ́ fún politicians ìmí ìlú wọn bá politicians lọ́ndà owó you understand so gbogbo kí nìyẹn lè continue náà fẹ́ ibo ìjẹ́tọ́ ti ní tọ́tí wà privilege sí yẹn wọ́n fẹ́ kọ́ jagbà lọ́wọ́ àwọn tó nǹkan èmi dìde pé nǹkan tó ṣe ń ṣe bẹ́ẹ̀ nìyẹn ẹ tẹ wo kúyẹ̀ yẹn wo bójú ẹ̀ ṣe ní ó dàbí adigunjalè ẹ wojú ẹ̀ bó ṣe rí ẹ jẹ́ wojú ẹ̀ ẹ̀rù máa bà yín. kò sẹ́mi kọ́ mọ̀ ní pé wọ́n ti politics bọ́ gbogbo Àwùjalẹ̀ yẹn ẹ lè má rí jẹ for the next 2-3 years. jẹ́ ẹ̀ bá ṣọ́ra. èmi gbà bẹ́ẹ̀ èmi tiẹ̀ mo fọwọ́ sí pé tí Dàpọ̀ bá ti kó ṣí ara ẹ̀ lọ àti Sanwó-Olú ó ní àwọn méjèèjì lọ́jọ́ ń dàrú sí i àwọn méjèèjì lọ́jọ́ bá àwọn Lagos and Ogun State governors àwọn olórí burúkú méjèèjì tó ṣe pọ̀ ọmọ Ìjẹ̀bú yẹn àwọn náà ń dá wàhálà lẹ̀ nítorí olúkàkú fẹ́ impose candidate ẹ̀yẹ kan jẹ́ dúró pé èmi ni governor èmi ni manise ẹ̀yẹ kan náà jẹ́ dúró pé governor ni ẹ́ governor lèmi náà ọmọ Ìjẹ̀bú ni ẹ́ ọmọ Ìjẹ̀bú lèmi náà so èmi náà ní sè wọ́n á lo proxy tó nǹkan tó ń dá wàhálà lẹ̀ gọ̀gọ̀gọ̀ nìyẹn. so òun èmi ṣe sọ pé candidate àwọn méjèèjì yẹn kọ́ tiẹ̀ máa lọ ó bá ti ṣe pé yẹn ni tó bá ẹ̀yin méjèèjì ẹ máa kó sí candidate yín lọ àwọn candidate sì pọ̀ rẹpẹtẹ ṣe bá àwọn 24 lọ mú wọ́n jẹ́ tún wọ́n select àwọn tó bá yẹ kó mú bẹ́ẹ̀ instead ẹ máa ti torí àwọn méjèèjì kan wọ́n máa dà lúrú ẹ máa kó sí yín yọ. ní kí ni wọ́n fẹ́ ṣe so mi ò ní pépà yẹn sí lọ́wọ́ mi bíbáyìí náà Rẹ̀mí ìyàwó Tinubu mo ti mọ fámìlì tó ti wá orúkọ fámìlì ẹ̀ gan mo ti gbogbo ẹ̀ ti wà lọ́wọ́ mi gbogbo ẹ̀ lọ́ ti kó mi ní wíìkì but mi kò sí níbi tí mo ti jókòó ibi tí mo jókòó sí. tí gbogbo ẹ̀ bá rí báyìí kọ́pù fún obìnrin jà Àwùjalẹ̀ ṣùgbọ́n obìnrin méjì ti jà Àwùjalẹ̀ rí. wọ́n lóbìnrin ọ̀nà olùwàkẹ́mọ̀ ọ̀nà olùgbàfẹ́ jọ. àǹtí mọ̀rí yẹn níyẹn ò lè jẹ́ torí kó wá láti Jàdíàrà Fúṣebúà ló ń jẹ́ ló Jàdíàrà ò lè jọba. ṣe Fúṣebúà yẹn náà ọmọ Jàdíàrà ni bọ̀tí ẹ mọ̀ pé kéèyàn bí ọmọ márùn-ún kọ́ wá mú ẹyọ kan bẹ́ẹ̀ kó ṣe pé ibẹ̀ lọ́ba ti máa wá ná àwọn márùn-ún yẹn ṣé yẹn sìn so Fúṣebúà yẹn fún ẹ̀ náà Jàdíàrà ni bọ̀tí ẹ lè pè ní Jàdíàrà mọ́ Fúṣebúà tó wá ń tẹ̀ mọ́ so àwọn tó kù yẹn àwọn àbúrò àtẹ̀gbọ́n ẹ̀ mẹ́rin tó kù yẹn àwọn yẹn ò lè jọba ìran títí ẹnìkan ló ń jọba tó nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tó àwọn obìnrin tó jáde yẹn ń sìn Jàdíàrà ni wọ́n lè jọba. wàhálà jẹ́ gbogbo wọn ti pọ̀ jù lórí ọ̀rọ̀ báyìí.
wàhálà wọn ti pọ̀ jù ẹ̀bọ̀n tó bá jẹ́ jáde àrà. owó bóyá wàhálà Ìjẹ̀bú wàhálà àwọn tó tẹnu bọ̀ ni ká pọ́n fi wọ́n lẹ̀ gbogbo àwọn gómìnà òun ṣe kínní gbogbo àwọn Wasiu ò jáde ni ṣùgbọ́n ti ń ṣe kọ́tọ́kọ́ àwọn kọ́tọ́ kó gbogbo ẹ̀ jáde èmi ò fi ìbẹ̀ wọn á ti mú nǹkan. èmi ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ìlà Ìjẹ̀bú pọ̀ àwọn olórí burúkú àwọn tó bá wọn tójú bọ̀ ni to be honest ẹ bá rí bó ṣe lọ Wasiu kọ́kọ́ tójú bọ̀ kọ́kọ́ ṣe bọ́n ti ń jà ju nǹkan wọn lájọjọ tí èèyàn kọ́kọ́ mọ̀ ọ̀n ti gbà táwọn gómìnà. Wasiu ló bẹ̀ lójú. ẹ máa wo Kúyẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kò bá wọn bẹ̀rẹ̀ ó wá di last minute náà tún fẹ́ máa wọ̀nyàn lẹ́kọ̀ọ́ wá sọ pé fẹ́. bẹ́ẹ̀ ni o bó ṣe rí nìyẹn. nìyẹn. kọ́ mọ̀ ni wípé Kúyẹ̀ yẹn àti Wasiu yàtọ̀ síra wọn tí kò bá ti fẹ́ tó lọ́ọ́ gbà wí. ọmọ olùgbò náà méjèèjì àwọn ọmọ eruku wọn ọ̀ròyìn àwọn ọmọ agbèrò tó máa ń kó kiri dánú rìn kiri lẹ́kọ̀ọ́. wọ́n ní Tinubu bá fẹ́ ṣiṣẹ́ kíṣẹ́ gan-an ó wà lára àwọn tó máa ń lò. ṣé mọ̀ Kúyẹ̀ tẹ́ fẹ́ jẹ yìí Awujale of Ìjẹ̀bú land ni bẹ́ẹ̀ni ṣé Kúyẹ̀ yẹn lè wá fẹ́ fi ṣe tó ń kọ́ Ọlọ́run ní pé Kúyẹ̀ ò yàtọ̀ sí MC Olómọ àti gbogbo àwọn tó ń jà yìí. bẹ́ẹ̀ ni ẹ ṣeun ẹ mọ̀ pé ìgbà Wasiu náà ń ṣe bẹ́ẹ̀ òun náà máa ń kọ́ àwọn ọmọ eruku kiri wọ́n ṣe ń ṣe nìyẹn ẹ máa imagine ìwọ náà máa ṣàánú wa o àwọn olófò yìí tó ń pọ̀ tọ́kàn dára wọn. láàrin èèmọ̀ àti ṣé èèyàn ò fi pé bóyá Kúyẹ̀ ló ní kí Wasiu kọ́kọ́ wá dàrú kóun lè wọlé bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn. ẹ wo níbi tá a dé yìí ẹ máa gbọ́ níbi tá a dé yìí kò sí nǹkan tí ò pọ̀ sí. Sista Yetunde ẹ má bínú ẹ mọ̀ nǹkan tèmi sọ alájà ẹ sì bá wàláì Ọlọ́run ò ní gbà làákàyè yìí mo sì sọ fún wọn last night tá a ṣe show mo kọ́ máa ká Ayinde gan ló rán Kúyẹ̀ wá nǹkan tèmi tún rò. àní níbi tá a dé yìí kò sí nǹkan tí ò pọ̀ sí. ṣé ẹ rò pé ó lè ṣẹlẹ̀ ṣá. ọmọ méjèèjì náà ṣebí Kúyẹ̀ àti Ayinde ọ̀rẹ́ ni wọ́n. bóyá Ayinde ò tẹ̀ ní ọba jẹ tẹ́lẹ̀ tó jẹ́ pé ẹ bọ̀ ó ti pẹ́ ẹ wo bọ̀bọ̀ ibo tó sọ pé ẹ̀mọ̀ kan tọrọ Ayinde ṣe máa le kò ṣàǹfààní fún Sanwó-Olú kò jẹ́ ṣàǹfààní kankan fún Dàpọ̀ lọ́wọ́lọ́wọ́ ń bàtà wá sí gbogbo wa ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn. àkọjá 6-5 kò ní ò jẹ́ kí program yìí lọ sókè. tó yẹ yín sìn. ẹ bá kò ṣàǹfààní fún Kúyẹ̀ kò ṣàǹfààní fún Dàpọ̀ torí Dàpọ̀ ń tiẹ̀ senatorial state ló wá tó yẹ yín sìn. Sayétúndé ẹ má bínú mo tún fẹ́ béèrè kankan lọ́wọ́ yín o Kúyẹ̀ tó bọ́ta yìí kí ló ṣe sí Ìjẹ̀bú Òde. kí ni nǹkan tó ṣe sí Ìjẹ̀bú olórí burúkú. ṣó kọ́lé sí Ìjẹ̀bú Òde ṣó ń ràn wọ́n lọ́wọ́ ń bẹ̀. ó pọ́sibù kan ẹ mọ̀ pé bí ìgbọ́ ọmọ Ìjẹ̀bú náà ní sọ wọ́n máa ní family house máa wà dandan ni. ṣó ti ní ohun tó ṣe fún society ni mò ń sọ. kí ni nǹkan tó ṣe kí ni nǹkan tó ṣe alẹ́ yàn kó ẹrú kú kiri ẹni ó ṣe nǹkan alẹ́ ọmọ ọ̀tá nìyẹn ló ń kórìn. because ṣe rí categories tó fẹ́ fi jọba Ìjẹ̀bú Òde yìí sìn ó fẹ́ máa ti gbogbo àwa Ìjẹ̀bú lójú pé kí ló tójú jẹ́ pé àwọn ará wọn. àwọn afọbajẹ ò mú o wọn mú Kúyẹ̀ o nítorí wọn mú Kúyẹ̀ ní Dàpọ̀ ṣe dàrú o tó ti gbogbo ẹ̀ nísìnyí. ẹ jẹ́ kí Dàpọ̀ dàrú Dàpọ̀ onípẹ́ lọ tó ń bá dúró lórí ẹsẹ̀ wọn lọ́dún yìí ẹ̀kú tó bá di nẹ́ẹ̀tì akọ nídìí wọn kọ́ dúró lórí ẹsẹ̀ wọn ni. akọ nídìí wọn. ẹ jẹ́ power tap ka invite others program torí bọ́ power tap. a nídìí wọn kọ́ dúró farm bàbá Oyèmí ṣùgbọ́n síta ní ṣé àná ni àbí èní ni tó ń sọ pé kọ́ fi àwọn afọbajẹ́lẹ̀ kọ́ jẹ́ kó ṣiṣẹ́ wọn pé àwọn ò ní gbà kọ́ impose láwọn lórí because wọ́n ní táwọn ti jẹ ọba mọ́ wọ́n ní tí family àwọn ti jẹ ọba mọ́ ló ti pẹ́ gan-an ọlọ́wà tó time tàwọn ẹ fẹ́ gbà mọ́ àwọn lọ́wọ́ páwọn ò ní gbà o so tó bá lè dúró farm next year ti fẹ́ dé tán ṣé mọ̀ pé Dàpọ̀ nǹkan tèmi tún gbọ́ lẹ́nu àwọn ọmọ Ìpẹ́rù gangan nísìn wọ́n ní Dàpọ̀ náà fẹ́ impose ààrẹ àṣà ọba nípẹ̀rù wọ́n ní wọ́n kí fún wọ́n nígbà tó lọ bá àwọn ẹbí ẹ̀ sọ̀rọ̀ ṣé mọ̀ pé ọmọ ọba lòun náà wọ́n nígbà tó lọ bá wọn sọ̀rọ̀ ní iṣẹ́ mọ̀ ọjọ́ wọlé ọjọ́ lọ sọ̀rọ̀ ọmọ ìyá ọmọ bàbá wọ́n ní wọ́n jẹ́ sọ fún pé no wọ́n ní so síìtì bẹ̀yẹn ṣì empty wọ́n ní so Dàpọ̀ ń play game burúkú lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú wa nípa àgbọ̀dọ̀ gbà nígbà tó bá ti rí pé a kí fún òun tán tí kò rí senatorial seat yẹn wọ́n ní ó máa padà wá sí Ìpẹ́rù ló máa ti wá jọba finally tó ṣe pé wọ́n ní lè prosecute them. Sista Yetunde ẹ má bínú jẹ́ kí n ṣe senatorial seat tí Dàpọ̀ ń jà fún náà kọ́ tún òun náà kọ́ la Amosu tún jà fún yìí sí. no títí ibi tí Gbẹ́ngà Daniels wà Amosu ti central lọ́hùn lòun wà central Abẹ́òkúta ibi eléyìí tí Gbẹ́ngà Daniels ń jà fún. ok ṣé ok Gbẹ́ngà Daniels náà ń jà fún.
tí Gbẹ́ngà Daniel ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ òun tún fẹ́ lọ fún re-election ní Dàpọ̀ bá ló ń ranjú mọ́ tó ń sọ pé irọ́ òun máa lé fún. ṣé rí Dàpọ̀ lójú tì ní ìjọ tó ń pín tìjú kò sí lé ní. kò sí bẹ́ẹ̀ wọ́n náà ti sọ fún títí pé kó jẹ́ kí Gbẹ́ngà lo 2 more years. kò sẹ́ni tó ṣàdúrà fún níjẹ̀bù kò lójú tì ní ṣe bóun ló tún ṣe ń bá adé tó ń jà tíyẹn kí orí ìkẹ̀ṣẹ́ kó ya sáko lọ́dẹ ó yàtọ̀ adé tó ń lẹ̀ kó má di bùtù bẹ́ẹ̀. àná lọ pé àwọn bloggers ó fún wọn lówó ní kó máa kúrọ́ gbadé tó ń ti sákúrò ń lù ú òun ti ń fi Interpol lé adé tó ń kẹ́ ọ̀jẹ̀ fìlú lẹ̀ adé tó ń tó sì lọ sí pati amusu ní Abẹ́òkúta ń bíbà mo jẹ lọ ń purọ́ mọ́ ọmọ lọ́mọ olóò ti sá lọ olóò máa lé Interpol ìtẹ́jọ́ bá ṣe ń lé ìta bí wọ́n ṣe ń fi Interpol léyàn nìyẹn. ṣé mo problem ti Dàpọ̀ ní ni ẹni tó bá ti jẹ́ olè ònójútì honestly òun ni ìwọ ẹ̀yìn ẹjọ́ tó ń pín ìtìjú kò sí lé fún bọ̀bọ̀ yẹn wàláì ẹ má gbà fún o àwọn gbogbo ọmọ gbogbo jẹ̀bi ló dó tì í lẹ́yìn ẹ má jẹ́ gbogbo nígbà torí ẹ̀ náà a gbọ́dọ̀ máa bọ́ síta ṣé mọ̀ nígbà míì tá a bá gbé àwọn info mi wà kò dáa kẹ́ máa bí wá pé níbo la ti gbọ́ because ó wà sensitive láti máa dárúkọ àwọn èèyàn tó ń sọ gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn it's like I shall promise everybody pé a máa bá yín gbé jáde lórí social media a máa gbé jáde ṣe understand ọjọ́ téèyàn bá ti lọ ń sọ source èèyàn ní rí mi gbà so èèyàn bá dẹ̀ wà careful ṣe understand it ṣe ṣe bí mo ṣe power tap ń sìn yẹn ó ti wọ 8:30 náà láti 7:06 so. ṣe bá kí sista mọ́rin wájà Awujale. Nice rárá nígbà tó jẹ́ pé èmi láti odidi Ondo mi ò qualify àwọn tó qualify ẹ lé wọn dànù. ó bá yìí ìfẹ́ gbọ́ mi láti jọba nu. Olúfúnmiláyọ̀ ó ní mo ṣe sọ pé kọ́ kúkú gbá àwọn méjèèjì kọ́ àti candidate àwọn méjèèjì yẹn kọ́ yọwọ́ kúrò bẹ́ẹ̀ kó má bàa sí wàhálà mọ́ kọ́ bá ti yọ candidate Dàpọ̀ tó yọ candidate Sanwó-Olú àwọn candidate. ẹ̀bọ̀n tó bá yan wọ́n sista Yetunde ọ̀n mẹ́rin ló máa wà ńlẹ̀ Fatai Arówólò Abiodun Onuga Dr. Kunle Hassan àti Princess Kemi Adédọ̀kùnbọ̀ Onuga tó bá yan méjèèjì. ẹ má gbàgbé wípé ẹ brọ́dà mi ní sùúrù ẹ má gbàgbé pé àwọn 24 ẹ ní sùúrù ẹ má gbàgbé pé àwọn 24 ẹ jẹ́ àní sùúrù ẹ má gbàgbé pé àwọn 24 lọ ṣe real scrutiny. bàbá oníṣẹ̀ṣe ń kọ́ tájù kọ́. wọn ò yóò pẹ̀lú àwọn first list. Kọ́ tí mo sọ sí ni pé àwọn tó lọ fún proper scrutiny they are 24 lọ́dọ̀ DSS so kọ́ gbé àwọn 24 yẹn jáde. ẹ ṣe mọ̀ pé àwọn tó lọ fún proper scrutiny ní DSS ọ̀n mẹ́rin lọ́wọ́ kọ̀ọ̀kan Fatai Arówólò Abiodun Onuga Dr. Kunle Hassan àti Princess Kemi Adédọ̀kùnbọ̀ Onuga. bíbí Abímbọ́lá gan wẹ́kọ̀ kan kò wẹ́kọ̀ tí wọ́n ti gbé kiri EFCC lé lọ́rùn. òun náà mò ń sọ ṣẹ́rẹ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọn ò ní á bá àwọn kọ̀ọ̀kan ṣọ́ọ̀mù èyí yín à ń tábà wọn mẹ́rẹ̀ẹ̀rin ṣe pé Abiodun Onuga ní bugakọ ìyàwó ẹ̀ ló jẹ́ former deputy governor. Kunle yẹn ni opticians tó ní mi ò mọ̀ pa Arówólò yẹn dáadáa ṣẹ́rí tá a bá wò to me ìtú wàhálà ìṣepọ̀ tó kọ́kú jẹ́ kóbìnrin yẹn jẹ́ Kẹ́mi Onuga kí wàhálà ìjọba ọkùnrin kan sí mi. ẹ tí understand àníkàn náà ní dáwọn yẹn hàn ní dá lóhùn sẹ́mi tọ́jú pé Jàdíàrà ni ó ti jáde sẹ́. ẹ mo mọ ṣé Jàdíàrà ìjọba rí ni ṣe bóun lóbìnrin ẹ̀kejì tó kọ́ ẹ bọ̀ tí wọ́n ti change ìgbà táwọn máa gbà táwọn British dé ìgbà tó máa fa document ní wọn lọ́wọ́ Fúṣègùwà lọ́fà òun lẹ ṣe ń gbọ́ Fúṣègùwà lé nìṣẹ́. ó tó ti pa àwọn British máa ń ṣe gbogbo kinní yẹn ni àwọn Jàdíàrà gbogbo wọn papọ̀ ló ń jẹ́ Jàdíàrà. ẹ bá wò Fúṣègùwà ló jọba Ìjẹ̀bú wọ́n jẹ ní 1820 àwọn náà lọ tún jẹ ní 1790 Fúṣègùwà yìí náà ni o. ẹ bọ̀ ti ṣe mọ̀ pé ẹ lè pe ní Fúṣègùwà Jàdíàrà lè máa pè wọ́n gbogbo time yẹn torí they are all brothers and sisters tó jáde láti inú bàbá kan náà àti màmá kan náà àwọn ló ń jẹ́ Jàdíàrà. ṣé ẹ understand Fúṣègùwà fúnra rẹ̀ ẹni sùúrù Fúṣègùwà fúnra rẹ̀ Jàdíàrà lòun náà ẹ ti kẹ̀kẹ́ ó kẹ̀kẹ́ kí explain ẹ̀ fún yín èmi àti yín èmi o ẹ̀yin o àtúláwọn àbúrò bíi mẹ́ta bàbá kan náà màmá kan náà ló bí wa tó orúkọ wa surname wa is Jàdíàrà ìgbà táwọn British wọ́n jọba lọ so family wa ló ń jọba lọ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ìgbà táwọn British máa dé ó wá mú ẹyọ kan nínú àwọn ọmọ ní àwa mẹ́rẹ̀ẹ̀rin tó bí yẹn ó wá ṣe pé ẹ̀yin ló mú ẹ̀yin wá ní Fúṣègùwà ẹ̀yin ló wá mú ìwé lé lọ́wọ́ pé ẹ̀yin ni kẹ́ máa jọba lọ àwa mẹ́ta tó kù Jàdíàrà ó wá wọ́ wa sẹ́gbẹ̀ẹ́ kan so títí dè ní Fúṣègùwà láìní títí yẹn ló ń continue láti máa jọba. Okay. tó yẹ yín sìn so láìní tí yẹn ẹ̀yin á má rí ẹbí ọmọ mẹ́rin márùn mẹ́fà bó ṣe máa lọ bẹ́ẹ̀ lọ nìyẹn bẹ́ẹ̀ ṣe ń fẹ́ lọ nìyẹn àwa tá jẹ́ ẹ̀gbọ́n yín kan àti àbúrò yín méjì tó kù yẹn Jàdíàrà ni ọba ò lè kàn wá mọ́ ṣùgbọ́n but we are related to the family kò lè ṣe ń gbọ́ Jàdíàrà but we are related to the family yẹn ìdílé ọba náà ni ṣùgbọ́n àwa àlè débi ìtẹ́ yẹn mọ́ so ẹ̀yin àti descendant yín tó máa fẹ́ lọ ló máa débẹ̀
àtọmọ bẹ́ẹ̀ ṣe ń pọ̀ sí nìyẹn so ẹ̀yin ni wọ́n á ní fìkejì wà. ṣé ti yẹ yín sìn? ó yé mi. So bó ṣe jẹ́ kankan nìyẹn so ẹni tẹ́yìn sọ yẹn sìn jàdí àrà ni ó kàn ń pariwo mórí tó ń ṣe interview kan ní àdánù ni ó kàn ń wí she's just wasting her time let her continue to waste her time. Mr. Ọlá ẹ̀jẹ̀ ń tún béèrè nǹkankan ẹ̀jẹ̀ ń tún béèrè nǹkankan Sister Ayétúndé ṣé ṣe bẹ́ẹ̀ ẹ ti náwọn list àwọn kan tẹ fẹ́ screen ẹ̀yin ò ṣe jẹ́ kí ṣé mọ̀ pé publicity àtowó lẹ lè fi wí ní nǹkan tẹ̀fẹ́ tẹ̀ ń sọ yìí ẹ̀yin ò ṣe dà wọ́n síta kẹ́ sọ ìdílé wọn kẹ́ sọ story wọn so ẹni nǹkan tí mò ń sọ yìí tẹ bá dà síta lẹ lè wí ní. bóyá ká bẹ̀rẹ̀ sí máa dárúkọ gbogbo àwọn 24 yẹn síta ẹ dà wọ́n síta kẹ́ sọ ìdí igi tó ti tán if possible gan owó wà nínú ìdílé yìí náà ẹ ju díẹ̀ fáwọn tẹlifíṣàn kìíní kọ́ máa bá yín kà síta so nígbà tó bá ti ń kà síta wọ́n á máa mọ àwọn tó rí lítọ́ sí gangan. because gbogbo àwọn tá à ń sọ yìí náà orúkọ wọn ti lọ fún screening. ẹ mọ tí mo ṣe sọ bẹ́ẹ̀ tó bá ti wá ń kà síta wọ́n máa jẹ́ kó mọ̀ pé ní ìdílé Yorùbá ní ìdílé Ìjẹ̀bú Òde o ìjọba ò lè mọba fún wọn o àwọn ọmọ oyè táwọn dà síta rè báyìí ibìkan lélẹ̀ tiwa ìdílé ọkùnrin lélẹ̀ ìdílé báyìí bóyá yẹn lẹ́tú lè fi pa wọn bẹ́ẹ̀ mi ṣe ni mo ṣe. mo máa bá èèyàn kan sọ̀rọ̀ ẹni tó ní orúkọ àwọn 24 táwọn DSS ti scrutinize yẹn bóyá ká bẹ̀rẹ̀ sí máa gbé wọn bóyá tá a bá lè contact wọn káwọn náà bẹ̀rẹ̀ sí máa wá sórí social media and sing so that one select because with the way things are going let me be. ẹ mọ ti sáyé dídé ẹjẹ ń sọ tán ẹ má bínú nígbà tí ẹ kọ́kọ́ sọ àwọn tó bá ta yẹn abarẹ́ni tó fẹ́ sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ààrẹ ìjọba social media kan ló ti máa mọ́ba bó social media gan lè help yín àwọn tó náà wọ́n fẹ́ rúùlù àwọn fẹ́ jọba tó dẹ̀ dákẹ́ kó ní kálukú wa máa sọ qualification ẹ̀ síta kí gbogbo ayé lè bá wọn gbọ́ tó dà ẹ̀ lè mọ̀ ṣe rí ìgbà míì oyè yẹn tọ́ sí wọn bọ̀kọ́ tó máa mọ̀ ìgbà tó máa gbé báàgì owó sílẹ̀ láàrí irú báàgì owó yẹn kò jẹ́ tó bá ti pọ́n ti dá padà fún wọn káwọn fi ṣe publication títí wọn ká mọ gbogbo wọn ká máa rí wọn báyìí tá a bá ti ń rí wọn àtìmẹ́ni tó tọ́ sí àtìmẹ́ni tó tọ́ sí ayé á lè gbà dá sí ẹ ṣe. ọmọ nǹkan tẹ́ sọ òótọ́ ni because chances yẹn ó slim fún Abímbọ́lá pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ lọ́wọ́ because Dàpọ̀ nígbà ṣe understand àti òun ni mo ṣe sọ pé problem ta ní lọ́wọ́ Sanwó-Olú àti Dàpọ̀ ni so ó bẹ́tà káwọn candidate àwọn méjèèjì kọ́ra kúrò lónú gbogbo show yẹn ọkọ̀dọ̀ tí wọ́n kúrò sí ó jẹ́ sì ní àwọn candidate tó bá yọ àwọn méjì yẹn kúrò nínú àwọn 24 ó sì kù 22 tó káwọn 22 yẹn bẹ̀rẹ̀ sí wá bọ́ sí tàǹtì ìjọba ẹni pé ẹni tó bá ń pariwo ara ẹ̀ àsìkí kan ó yá kẹ́lùbọ̀dì wá sórí social media sìn kọ́ máa stop ẹ̀ àwọn 24 tó ti scrutinize yẹn àwọn 22 yẹn kọ́ bọ́ síta. tó bá lọ social media wọn máa disqualify Dàpọ̀ ti sọ síta ó kọ gọọmenti kọ síta ni. ìkànnì Dàpọ̀ mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀. ẹdùn kúnyẹ̀ ṣé kúnyẹ̀ òfin náà tarẹ̀ lórí social media lẹ́nu ọjọ́ mẹ́ta. ṣé mo pé kúnyẹ̀ fún ọ̀tá rẹ̀ lórí social media. èmi rí ti àwọn tó ń bá kúnyẹ̀ sọ títí ẹ̀ o Dàpọ̀ lè máa impose lé wọn lórí kó má bọ́ ta ó lórí kó wá sọ pé Dàpọ̀ jẹ́ kò possible kúyẹ̀ fún ọ̀tá rẹ̀ kiri pẹ̀lú ojú ẹ̀ tó dàbí ọmọ ọ̀daràn yẹn kúyẹ̀ ọmọ ọ̀daràn ní àfẹ́ níjẹ̀bú Òde ó lọ kiri orí sọ́jọ́ orí ó dàbí jagunjalè ó dàbí ẹni olè bójú ẹ̀ ṣe rí nìyẹn ó dàbí olè ojú ẹ̀ dàbí ẹni tó ń jagunda ìwọ ló fẹ́ jẹ Awùjalẹ̀ àti olè eléyìí tó gbé rẹ̀ Dàpọ̀ olè gọ́fúnà. wọ́n ní owó olùpẹ̀ kò ṣe sanwó olùpẹ̀ Dàpọ̀ ni àti àwọn afọbajẹ. ẹ wo Sanwó-Olú wà bẹ́ẹ̀ sẹ́ ẹ gbàgbé ẹ̀. kẹrí ẹ ṣe máa ní pé kí n má pè é Sanwó-Olú nígbà tí wọ́n á tó sọ. ṣé nǹkan tèmi ní lọ́wọ́ Dàpọ̀ ni pé Ọlọ́run fọlọ́run wọn bọ̀dàbọ̀ kọ́gbọ́n ó lé ẹ̀ tọ́ba ní kí Dàpọ̀ tọ́ba ní kó mọ ọmọ ẹ̀ wá kó fi rúbọ ibi tí Dàpọ̀ tó. ẹ má gbàgbé pé ọmọ ẹ̀ kọ́ kú ọmọ ẹ̀ ọkùnrin kan kú nígbà kan ọmọ ẹ̀ ọ̀rẹ́ jù. ẹ ṣe sọmọ yẹn ní tìǹ ṣe bá àwọn tẹlọ ẹ mọ ohun tó ṣẹlẹ̀ sọmọ yẹn kẹ. ohun tó lè mú Dàpọ̀ má bìtì ọmọ yẹn tó jọ mọ ohun tọ́jọ́ ń ṣe Dàpọ̀ ò lè pity anybody ẹ̀yin lè máa fight fún wa níjẹ̀bú àwọn family yẹn gangan àwọn náà máa bẹ̀rẹ̀ sí ní bọ́tà ẹ wo bó ṣe lọ sórí àráìsì yẹn ó go far gan ni. bẹ́ẹ̀ni wọ́n lọ ṣe interview o wọ́n tún tún àṣírí Dàpọ̀ pé àwọn ti ṣe nǹkan tó yẹ káwọn ṣe àti ẹbí. irú yẹn o ọ̀sẹ̀ kò wá ń ṣe ọjọ́ kan ló máa fi ṣe ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ló yẹ kó máa lọ present ara wọn sí àráìsì so Dàpọ̀ á lè yọwọ́ ẹ̀ tẹ́ bá fẹ́ gbọ́ tọ́hún bá lọ every week pé àwọn tó ti dé o kò jáwọ́ kò ń bẹ̀ o ẹ bá wa bẹ̀ kó jáwọ́ o ẹ̀gbẹ́ tó bá yá àtòun àti gọ́vnà Lagos State wọn á kó àwọn wọlé pẹ̀lú candidate wọn mẹ́ni tó rí lè fit ibẹ̀ yẹn síbẹ̀ yẹn kankan ẹ ṣe.
ó bẹ́tà kí gbogbo wọn flaunt ara wọn ẹ máa disqualify gbogbo wọn kúyẹ̀ ń flaunt ara ẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí lórí social media ojoojúmọ́ ni wọ́n lórí social media. but sister Yetunde ẹ jẹ́ mention few lára ó kan 49-95 yẹn àkọ́kọ́ number 1 was Prince Adetunji Adeleke, Prince Bello Ayodeji, Olúwakẹ́mi Ọ̀nànúgà, Babátúndé Alẹ́ṣinlọ́yẹ́, Ayọ̀dèjì Ọ̀ṣìbógún. ẹ máa gbọ́ brother mi eléyìí tí GSS ti screw tó ti àwọn tán scrutinize yẹn ló wà lára manage and ní láti máa gbókọ gbogbo wọn jáde because gbogbo wọn yẹn it's more of like pé they are disqualifying wọn. wọ́n ti narrow search wọn down to 24. ó tẹ̀ nìkan nínú àwọn tẹ̀ náà tó ti screen yẹn bọ̀bọ̀ náà rí lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí ó máa fi tó yìí yẹn o. mi ò mọ ó tí òun kò ṣàbí Bọ́lá tó pé kábí Bọ́lá sanwó fún gbogbo èèyàn. ṣe Aunty Maureen ẹ jẹ́ kí n sòótọ́ fún yín títà ṣe rí tàbí Bọ́lá yẹn ó máa le gan because wọ́n ti ká mú gan kò yẹ yín sìn wọ́n ti kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sábí Bọ́lá lọ́wọ́ gbogbo mọ́tò tó pín kiri ó tún gbó ẹ̀ onísà nìkan ni ò gba mọ́tò lọ́wọ́ ẹ̀ tó ọ̀dà lóhùn wọn ò lọ gbé wọn kàn fún mọ́tò onísà wà ibi tó pààkì ẹ̀ sí so ó máa le wọ́n ti fi DSS dé ó máa le gan fún Abímbọ́lá díẹ̀ ó máa le fáwọn onímọ̀ ṣe sọ pé àti Kúyẹ̀ o àti Abímbọ́lá ẹ máa lọ jẹ́jẹ́ ẹ má wàá dàjẹ́ bú òde rú just go kò jù bẹ́ẹ̀ lọ. ṣe wọ́n pé nínú 95 yẹn 24 ló lọ sọ́dọ̀. bẹ́ẹ̀ ni àwọn 24 nìkan àwọn tó kù yẹn kò sí kò tó kàn. ẹni sùúrù mà àwọn 33 ló lọ but kò sí èyí tí DSS ti declare pé òun ti pẹ́ náà 33 tó lọ out of 95. ṣé kan tí mo sọ yé yín DSS ò tí wá síta wá ti tẹ bá fẹ́ kí n mention gbogbo orúkọ 33 tó lọ DSS I will mention the name now. bó ti ṣe mọ̀ pé nígbà tó ṣe scrutiny wọn tán orúkọ tó máa forward sí wọn tó forward sáwọn ẹbí òun nìyẹn pé ok àwọn ẹgbẹ́ yìí. ibi tí problem wà ẹ jẹ́ ìsọ̀kan fún yín mà everybody mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ fancy sister Maureen mọ̀ ọ́n mú nítorí pé ó ní nǹkan dì mi ò ní sọ ṣẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé DSS are just being careful ọ̀hún náà wọ́n ń lo discretion wọn láti má bà nǹkan jẹ́ now ṣe pé irú nǹkan tó máa ń ṣẹlẹ̀ Ìjẹ̀bú ni pé Ìjẹ̀bú mọ̀ ń kọ́kọ́ lo Ifá ìdílé ló máa mú ọbalẹ̀ tí ọba bá ti wá pọ̀ jù lọ máa wo Ifá pé ta ni òṣùwọ̀n ẹ̀ pọ̀ jù nínú wọn. wọ́n fi Ifá bẹ̀rẹ̀. now nínú àwọn 33 tó lọ sí DSS láti 95 lẹ́wọ̀ pé ẹlẹ́wọ̀n gan pọ̀ gan Jẹ̀bú yẹ fún rẹ̀ ẹ̀yin 95 33 gan lẹ́gbójú láyà láti sọ pé yes ọwọ́ yìí mọ́ nínú àwọn 35 ó ṣọ̀ pé àwọn tó máa clean gan mọ́ ọwọ́ 10 Àyìndé gan ọlọ́pọ̀ ó pẹ̀lú àwọn 95 tó kò lọ DSS Wasiu ò lọ. ẹ mọ gbogbo nǹkan tó ti wà nínú rẹ́kọ̀dì tòun náà. so Mr. Ọlá Kúyẹ̀ fúnra ẹ̀ náà lọ sọ́dọ̀ DSS gbogbo yẹn náà la máa sọ. ìyẹn ni mo fẹ́ sọ pé ẹ̀yin sọ DSS ṣé Dàpọ̀ Abíọ́dún wò pé àwọn ti screen àwọn kan kó tó ní Kúyẹ̀ ló máa jẹ́ ṣe rí ibi tí situation dé yìí sí kò ń ṣe pé DSS mọ́ àwọn afọbajẹ àtàwọn tó jẹ́ pé ojúlówó ọmọ ìdílé ọba ló ti wá tó ń fẹ́ kí torí ṣẹ́yìn tó bá ṣẹlẹ̀ yìí family tó oyè kan yìí ó máa stay ní wọn for life tó bá ṣe jọba wọn àwọn tó pera wọn lọ́mọ ọkọ náà káwọn náà jáde then àwọn olórí ẹbí wọn kọ́ bẹ̀rẹ̀ sí ní sponsor wọn kọ́ máa lọ sí gbogbo àwọn China TV yẹn every week kọ́ lọ máa pariwo tó bá ń lọ tó ń pariwo èmi sọ fún yín pé wọ́n á rìn yọjú sọ́wọ́ wọn ẹ gbà bẹ́ẹ̀. ẹ ṣeun sísá mi ṣe rí ibi tí issue yìí ń lọ ṣe ń gbọ́ mi ṣe rí láàárín àwọn 33 tó lọ tó dé ṣe ń gbọ́ mi láàárín ara wọn mọ́mọ́ tí ọwọ́ ẹ̀ mọ́mọ́. ṣe 33 yẹn ti di 24 sẹ́ẹ̀. ṣe mọ̀ pé lára wọn withdraw kì í ṣe pé anything ìmí ó kọ́ ọ̀dísà pé. no àní 24 àwọn day tó kù fún DSS yẹn ni mo sọ 24 ló kù. no sister Yetunde people are just saying their own pé 24 ní DSS gbẹ̀gẹ̀ ṣe pé 33 ló lọ nínú 33 àgbẹ̀ pé some of them withdraw willingly kì í ṣe gbogbo èèyàn ló máa láyè wàhálà yìí ẹja àsòtọ́rùn gbogbo èèyàn kan ló máa ráyè wàhálà yìí ẹlòmíì wàhálà ràn lọ́rùn àwọn èèyàn ló máa fẹ́ dúró ṣé náà 24 ká ní 24 ló kù ó máa difficult fún anybody because náà 24 tó kù kò sí ètò tí ò ń ṣe millionaire nù wọn tí ò dẹ̀ ṣe billionaire láti wá sọ pé wọ́n fẹ́ lo veto power ọ bàbá sọ pé ọ gọ́vnà sọ pé òun mo fi tẹnu wọn pé the way tí kinní ṣe ń lọ kéèsì ẹ kó má lọ dàbí tìjẹ̀bú gbótọ́ níjọba for the next 30-40 years níjẹ̀bú òde because ẹjẹ àwọ kinní láti bí báyìí. tẹwàá rí ó bẹ́tà kọ́ máa jọba ju kọ́ fẹ́ni. ó bẹ́tà kọ́ máa jọba ju kọ́ fún lórí burúkú síbẹ̀ lọ. Sister Yetunde ẹjẹ àwọ láti bí báyìí àkọ́kọ́ kẹ́ máa wọ̀n orúkọ yìí Princess Adetunji Adeleke
Bello Ayọ̀dèjì Olúwakẹ́mi Ọ̀nànúgà ẹ má gbọ́ mi síta mọ́rin Olúwakẹ́mi Ọ̀nànúgà the only female ó nìkan ní only female Prince Babatunde Alẹ́ṣinlọ́yẹ́ Ayọ̀dèjì Ọ̀ṣibógun Olúwatósìn Ọ̀ṣùnsànyà Bímbọ́ Abímbọ́lá Ọ̀nàbànjọ Adékúnlé Adétì Adéríbigbé Mọ̀rúfù Adékọ̀yà Ọ̀nàkọ̀yà Ọ̀dẹ́díà Táíwò Gbádébọ̀ Ali Adébámbọ̀ onífáǹsì Sister Maureen Ògúnnáwọ̀ Adébọ̀wálé Emmanuel Àbáyọ̀mí Kádírì Hasan Adékúnlé Olúbọ́lá Adétọ́lá Adéwùmí Ọlábọ̀dé Ọ̀nànúgà tó mẹ́ta Ayọ̀ Olúgbénga Adémọ̀rin Kúyẹ̀ oní nọ́mbà 19 Prince Ọlámilékan Bádẹ́rù Odúbíyì Olúwafẹ́mi Búdàṣírù Kúkọ̀yí Káyọ̀dé Adénúgà Adélẹ́yẹ Ọ̀nànúgà Ọ̀nànúgà gbogbo fámìlì wọn ló fẹ́ jọba òun mo fi sọ pé wàhálà ṣe máa wà Nurudeen Akẹ́jù Adélékè Adéwálé Ọláìdé Ashiru Aríọlá Yusuf Ajíbọ́lá Ọdúnsì Fatai Adéṣẹ́gun Arówólò Alátiṣe Saheed Bákàrè Adélékè tabawu ṣe ń gbọ́ mi mà àwọn Adélékè lásán níbẹ̀ tó 5 àwọn Ọ̀nànúgà tó 10 wọn 6 ṣé problem tí mo sòye yìí mà àwọn Kúkọ̀yí àwọn náà sì wà ń bẹ̀ o àwọn Alátiṣe náà wà ń bẹ̀ òun mo fi sọ pé ó máa difficult fún pé even Tinubu láti sọ pé òun fẹ́ yọ̀yàn lé wọn lórí because gbogbo àwọn orúkọ yóò ṣe kékeré jẹ́ wọn ṣorúkọ kékeré òun náà ni mo sọ sẹ́yìn máa wá Kúyẹ̀ lásán Kúyẹ̀ lẹ́yìn Kúyẹ̀ ṣẹ́rí Kúyẹ̀ ò jámọ́ kankan gbogbo orúkọ tó pè jáde níbi bẹ̀yẹn ní èní nísìnyí àwọn orúkọ ńláńlá ló pè yẹn náà. bẹ́ẹ̀ni òun mo fi sọ pé Dàpọ̀ lẹ́nu gbòkínì Tinubu gan ò lè sọ̀rọ̀ because àwọn orúkọ tó wà nílẹ̀ gan wọ́n máa competitive gan gbogbo àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn. àìmọye wọn tó máa ṣẹ́wò Dàpọ̀ sí coin nínú wọn tí tó ṣe jẹ́ gọ́vnà ṣáláàtì ṣe lẹ fẹ́ sọ ni àbọ̀ wọn aṣírù. wọ́n kú bó ṣe mọ̀ pé ní tí nǹkan bá dé stage kan kò ń ṣe owó bíi pé bíbí rẹ̀ òun làwọn Ìjẹ̀bú fẹ́ mú sìn. òun náà ni àwọn sọ pé ṣẹ́rí gbogbo àwọn táwọn gọ́vnà tá à ń sọ yẹn gbogbo àwọn tẹ́ pé yẹn bíbí rẹ̀ gbogbo náà ṣẹ́rí nǹkan tí ọ̀làǹkà láti sọ sí pé ṣẹ́rí gbogbo àwọn candidate àwọn governors yẹn àwọn candidate yamayama ni kò wọn lè ṣe mọ àwọn orúkọ tó pè ń pè yẹn heavyweight pé Tinubu gan kò ní lè sọ pé òun fẹ́ impose lé wọn lórí pé these are people tó ṣe pé wọ́n ṣiṣẹ́ wọ́n make owó wọn wọ́n wà establish orúkọ tí Tinubu náà recognize tó mọ̀ dáadáa ní ilẹ̀ Yorùbá land tó yẹ yín sìn so Tinubu náà gan ẹ̀rù àbá láti sọ pé òun fẹ́ appoint èèyàn kò fẹ́ yìí tí òun fẹ́ appoint èèyàn kan dé wa lórí so Dàpọ̀ fún rẹ̀ ìgbà tí Tinubu bá ń bẹ̀rù gan yóò bí pé Dàpọ̀ fún rẹ̀ gan á bẹ̀rù so yẹn sì tó gbogbo yẹn afọbajẹ ló máa pàpà wá mú gbogbo kíní yẹn gbẹ̀yìn. kí ló wá fún gọ́vnà jákujàku Lagos State yẹn kí ló wá kàn tẹ̀ bẹ́ẹ̀ nítorí kò bá wà láti Ìjẹ̀bú. ẹ mọ̀ pé ọmọ Ìjẹ̀bú Mùṣín ló ti wá òun náà sọ pé òfin ní state. ṣé Ìjẹ̀bú Mùṣín ló ti fẹ́ mọ́ bá sí. no ọmọ Ìjẹ̀bú Mùṣín ni sẹ́ẹ̀. ẹ ṣé Ìjẹ̀bú Mùṣín ló ti fẹ́ mọ́ bá sí. ẹ wò ó ṣe rí gọ́vnà State yẹn náà ṣé Ìjẹ̀bú ti wá kú nǹkan náà lọ́jọ́ lọ́ọ́ bá yìí. kílẹ̀ wí mà. gọ́vnà méjèèjì yẹn ṣé Ìjẹ̀bú this way to táwa tí gbogbo wa ti wá báyìí ṣébẹ̀ lọ ti fẹ́ mọ́ bá ni àbí Ìjẹ̀bú. ibẹ̀ kọ́ o ẹ máa wọ ọgbọ́n tí ẹ mọ̀ pé wọ́n lo political might wọn náà ni òun náà ni mi náà ṣe provide the solution pé the best solution ni pé ẹ̀yin méjèèjì o candidate ẹ̀yin méjèèjì ó dá. Sister Ayétúndé alájà ẹ jẹ́ ìsọ̀kan fún yín ẹ mọ wáyé tí kìíní tó ṣe difficult fún Tinubu àti Dàpọ̀ ṣe pé kó bá pé àwọn orúkọ ta kà yóò ní wọn ń ṣèyàn bí mo ti ṣe lè sọ they are not mighty people máa ti nominate èèyàn kan lé wọn lórí ẹ tí ìjẹ́ tí nǹkan tí mo sọ alájà ṣẹ́rí tẹ́ bá wọ àwọn orúkọ yẹn níjẹ̀bù fún rẹ̀ Ìjẹ̀bú gan fúnra wọn gan wọ́n gbà pé àwọn orúkọ èèyàn ni wọ́n most of them wọ́n ṣiṣẹ́ wọn clean kì í ṣe ètò ẹ pé wọ́n lọ tọwọ́ wọn bọ̀ ṣọlọ business wọn they are open ní pé yes. ọ̀nkọ́lá torí ẹ̀ ni Dàpọ̀ 419 yẹn ṣe sọ pé kọ́ máa wà polówó ara wọn ó mọ̀ pé tó bá polówó ara wọn àwọn èèyàn ti pa àwọn èèyàn tó tóbi báyìí wà níbí báyìí torí èlù ṣe ní tó bá ti polówó ara wọn máa disqualify wọn láti lè mú èèyàn tí ò da lé wọn. ẹ̀gbọ́n wo ṣe disqualify Kúyẹ̀ sí torí Kúyẹ̀ ń polówó rẹ̀ so kó disqualify Kúyẹ̀. ẹ mọ reason ṣe ṣẹ́rí. ó mọ ohun tó ń ṣe nǹkan tó máa ṣe nìyẹn ó mọ̀ pé táwọn olórúkọ yẹn bá bọ́ta question tó máa question ẹ̀ máa pọ̀ jù ló ṣe ní kó má pààyàn kó lè yọ ohun tó jẹ́ kó yọ̀ ní wọn lórí àwọn yẹn ló wà nígbà because ọmọ bíbí rẹ̀ ni wọ́n tó jẹ́ pé ọmọ Ìjẹ̀bú òde ọjà pé àwọn yóò ti sọ̀rọ̀
ṣẹ́rí problem ibi tí problem á ti wà fún Dàpọ̀ ni pé ìjọ tó ẹ̀ bá come together as one even gan mọ́ lè sọ pé àwọn fẹ́ rí Dàpọ̀ ní Ìjẹ̀bú Òde wọ́n tó bẹ́ẹ̀ wọ́n ju bẹ́ẹ̀ lọ àwọn tí mo mention tó bá náà wọ́n fẹ́ rí Dàpọ̀ tó ṣe jẹ́ gọ́vnà nínú Ìjẹ̀bú Òde kò sí nǹkan tó lè mú. ẹ dúró. ọ̀dọ̀ àti mọ̀rí yẹn kò gan ẹ máa sọ̀rọ̀ yín lọ lọ́dọ̀ ọlá. so Ayinde bá wò àwọn pípù yìí gbogbo ọkọ̀ dákẹ́ wọ́n wò ní kì í ṣe pé wọ́n fẹ́ take action even Tinubu àìmọye wọn tó ti máa pè lẹ́yìn ìpẹ̀ṣà ní sùúrù Ọ̀kídàpọ̀ fúnra ẹ̀gbọ́n máa bẹ̀ wọ́n lẹ́yìn kì í ṣe pọ́rọ̀ ẹnu aláṣẹ Sony Music fún ṣọ́ọ̀kù náà wà bí kí ló kẹ́ kò lè sọ̀rọ̀ kí Dàpọ̀ náà fẹ́ sọ̀rọ̀ mọ́ bíire nítorí ṣiṣẹ́ city governor. so ṣé rí gbogbo kíní yẹn lọ́jíìkì ni because nǹkan tó wọ́n ń retí ni pé tí àwọn lówó yẹn àwọn billionaires yẹn bá sọ̀rọ̀ wọ́n lè sọ pé àwọn lọ́kọ̀ sọ fi da throne Awujale lọ́kọ̀ sọ pé àwọn nominate yàn kan nítorí ẹ̀ lọ́wọ́ lóyìn náà fún play politics pẹ̀lú wọn diplomacy ẹjẹ́ àmà tó tẹ̀lé ṣèbí nǹkan tó fẹ́ rí àti gbọ́. ẹ má bínú Mr. Ọlá mo tún fẹ́ bí Mr. Yetunde fún nǹkan kan jẹ́ mọ̀ pé nǹkan tí Dàpọ̀ fẹ́ ṣe yìí wọ́n lè sú ẹ̀ bìkọ́ ó fẹ́ impose ẹni tó ń sọ ọmọ wọ́n lè sú ẹ̀ chip tó wà ní kọ́ọ̀tì ní Ìjẹ̀bú. tó bá lè sú ẹ̀ ọmọ máa sú ẹ̀ lọ tó máa fi kó rẹ̀ kó bẹ́ẹ̀ ni wọn ò dẹ̀ ní mọ́ba. bẹ́ẹ̀ ni wọ́n máa sun ni wọ́n máa sun bí títí Ìjẹ̀bú. kọ́ lè sùn ìyẹn ni kọ́ tún ṣe fún Dàpọ̀ kọ́ sú ẹ̀ wá ánsà kí ni qualification tó fẹ́ fi Kúyẹ̀ sí ṣé ọmọkùnrin ni Kúyẹ̀ nínú Faguwa family ni a máa wá sọ àwọn lọ́ọ̀yà pọ̀ níbẹ̀ yẹn náà àwọn sáàni pọ̀ níbẹ̀ yẹn tó lè sùn kínní yẹn láti ṣọ́ọ̀tì Dàpọ̀ lẹ́nu mọ́ ẹ jẹ́ ká máa wù ú tó fẹ́ ṣe. Dàpọ̀ yẹn tí àwọn afọbajẹ ọba ti because pẹ̀lú gbogbo eléyìí tó fẹ́ lọ ṣe pẹ̀lú onísànsìn ó tiẹ̀ kọ́ discourage mi nípa wọn èèyàn kan fẹ́ impose rẹ̀ àmì ìtọ́jà ṣe pé o mọ̀ pé kò tọ́ sí ẹ àmì o fẹ́ sọ ọ́ di ìwọ ni. kọ́ tó máa ní Olisa lára káwọn òyìn kọ́kọ́ lọ sùn Dàpọ̀ sí court wọn bá dẹ̀ wá yan Olisa as long as kéèsì bá ti wà ní court. wọn lè yọ Olisa kó ló ti yọ Olisa. èmi kàn tẹ̀ sọ ni pé tó bá dẹ̀ wọ́n tán ní kí Olisa sign tó bá ti lè gbé kéèsì sí court ó ti bà gbogbo plan wọn. Olisa resign kankan wọn ti bá wọn ti sọ fún wọn kọ́ máa ń tẹ̀ welcome anybody abáde anybody adìẹ ti sọ fún àwọn tó ń jẹ́ secretary wọn gbogbo wọn yẹn anywhere they go with him any document take it and don't sign read and ẹ ṣe gbogbo ẹ wọn ti mọ gbogbo ẹ torí ẹ náà la ṣe bọ́ síta wá tú àṣírí wọn síta ń sìn ní kí káàdì ṣé dàtí wọn dé mọ̀ pé àmọ́ nǹkan tán àárín wọn gbogbo nǹkan tán ń ṣe o wọn máa rò bẹ pé àmọ́ ṣebí àwọn afọbajẹ ṣì ṣe meeting wọn lọ ṣe secret meeting lọ́dọ̀ nílé bàbá Kúyẹ̀ ní wíìkì tí mo ṣe sọ yìí wọn lọ ṣe meeting náà so ẹ gbọ́dọ̀ wà careful bàbá Kúyẹ̀ ẹ ṣe iṣẹ́ tí wọ́n rán yín ṣùgbọ́n kẹ́ wá sọ pé ẹ fẹ́ gba ipò. ẹ má bínú Sister Yetunde ẹ ti sọ pé àwọn bàbá lọ jẹ ẹdẹ náà àwọn afọbajẹ ò fẹ́ gbà kí lọ ṣe secret meeting fún. ẹ ṣe mọ̀ pé Dàpọ̀ gbà tó ṣe mọ̀ pé ẹ lè blame wọn it's not that I'm trying to support them gbà tí Dàpọ̀ ti stop process yẹn gbogbo ẹ ẹ lè expect káwọn náà máa meet náà àwọn náà wọ́n máa strategize náà wọn kò ní jẹ́ kí kọ́ máa wò bẹ́ẹ̀ náà so gbogbo ẹ máa secret ni náà you see but èmi ò láì gbogbo eléyìí tó fẹ́ dánwò pẹ̀lú ẹ fẹ́ lọ dánwò pẹ̀lú Olisa yẹn kò sáyé bíbẹ o kò sí àyè bíbẹ ẹ jẹ́ má dánwò àwọn ọmọ Ìjẹ̀bú-Òde á bọ́ síta fún yín ni wọ́n rán yín ṣẹ́ o wọ́n rán yín ṣẹ́ o nobody can remove Olisa gbé position yẹn wá látọ̀run ni ó gbé wá níbo lẹ́yìn ti tọmọ́ bíbẹ̀ mo kàn béèrè ní o níbo lẹ́yìn ti tọmọ́ bíbẹ̀ tẹ́fí sọ pé Olisa ò ṣe ọba Ìjẹ̀bú-Òde mọ́ nítorí pé ẹ fẹ́ dọ́gbọ́n yọ kúrò níràwọ̀ ẹ̀yìn lẹ́fẹ́ wá máa head lámù rẹ̀ wípé òun ló resign fún rẹ̀ pé òun ò ṣe ọba Ìjẹ̀bú-Òde níbo ẹ̀yin gan abẹ́ Olisa lẹ́wà nítorí Olisa ni olórí àwọn ìlàmù rẹ̀ abẹ́ Olisa wọ́n appoint ẹ̀yin ni Olisa gbé títí ẹ̀ wá látọ̀run ni ọ̀gá yín ni Olisa jẹ́ so ẹ ṣọ́ra yín gan o ẹ má rò bẹ́ẹ̀ pé àlè wojú ẹ̀ wò ayé ẹni tó bá kọjá ìyá rẹ̀ à ń wojú ẹ̀ o as much as I should respect everybody tó ẹ má kọjá ìyá ara yẹn má gbogbo nǹkan tẹ́ ẹ dánwò yẹn tẹ́ ẹ ń pè tẹ́ tún náà ń pè àwọn èèyàn tó ń kọ́ máa tọ́ ẹni ẹlẹ́ni tẹ́ ẹ ní dandan kọ́ sáyìn tẹ́ ẹ ń gbé dọ́kúmẹ́ntì orí burúkú kiri pé kọ́tọ̀wọ́ bọ̀wé bàbá yẹn gan fúnra ẹ smart ṣé ni bàbá yẹn tì wọ́n kò sáyìn ẹ má dánwò ọ̀làṣẹ́ ẹ má jẹ́ ìtàbá tún máa bọ́ síta àtúntà tún gbọ́ mẹ́mẹ́mọ́ a máa padà wá tú àṣírí yín síta bí yín ni o direct from the source eléyìí ò ṣe second person third person party o ló wá ń gbé fún wa o.
ẹ̀yin jà fún títí yín ẹ fẹ́ sọra yín di olórí lọ́sàn-án òru kan ẹ fẹ́ sọra yín di olórí ìlàmú rẹ̀ ẹ fẹ́ di ọba Ìjẹ̀bú Òde níbo lẹ ti tán mọ́bẹ̀ yẹn báwo ló ṣe tọ́ sí yín níbo lẹ ti tán mọ́bẹ̀. àwọn ẹ ti gbàgbé pé Awujale tó lọ yìí ló appoint yín gan tẹ́fi dikini tẹ́fi tán fi sí position yẹn kò ń ṣe pé bóyá ókè pé ó tọ́ sí yín gangan ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ náà. tẹ́ bá ti jọba tó jẹ́ kó jọba kó tutù gbogbo nǹkan tí Awujale bàjẹ́ ẹ jẹ́ kí Awujale bá kọjá ìjọba kọjá nítorí bá pọ́n wọlé ni ṣé mọ́ mistake tá a ṣe mà àwọn Ìjẹ̀bú àkì ń rúdù sáwọn ọba wa nítorí aláwọn ọba tó ṣe pé ìjẹ̀mọ́ respect ara wọn so àwọn náà wọ́n respect wọn bẹ́ẹ̀ yà ń gbé wọn lọ